Àmọ̀kú déédé àsìkò yìí, ẹnlẹ́ ń bẹ o, ara ò le bí o, àjíǹde ara ó mọ̀ jẹ́, àbúrò ní sẹ́ni kọ̀ọ̀kan wa o. Ìròyìn kàyéfì kan mo tún mú wá fún yín o. Ǹjẹ́ lẹ́yìn tí gbọ́ ríṣẹ́ ti rí ibi tí adìẹ ti ń sọ̀rọ̀ bí èèyàn? Òun la mú wá yìí o. Òun la mú wá, tí wọ́n bá ní adìẹ ń sọ̀rọ̀ bí èèyàn, èmi ò rí rí o, eléyìí ni ọjà àkọ́kọ́ o. Ó lè má lahùn bí èèyàn ṣùgbọ́n ẹ jájọ ohun tí ń ṣẹlẹ̀. Ṣé ẹ gbọ́? Bẹ́ẹ̀ni. Ló bá wá dúró lẹ́kọ̀ọ́ ibi ìsìn ni wọ́n ti máa ń jẹ láràárọ̀ bí wọ́n bá ti kó ilé olówó wọn kó wá jòkó. Mo bá ṣàgbọ́ Ọlọ́run dákun. Mo ní Mírèkúdé o. Lẹ́nu adìẹ. Lẹ́nu adìẹ. Ó tún dá lẹ́ẹ̀kejì ó tún sún síbẹ̀ ó tún rí Ọlọ́run dákun. Mo bá ń ṣe ya Kàsímù mo ní mo bọ̀ Mírèkúdé adìẹ máa sọ Ọlọ́run dákun. Lónà ó tún dàdọ̀ sọ wájú ṣọ́ọ̀bù ńbẹ̀ ó tún sọ Ọlọ́run dákun sẹ̀ mẹ́ta tó. Ẹja gbọ́dọ̀ tóbi jẹ́ bá. Bí mo sáà ṣe pé àti ẹ̀rí ẹni torí èmi ń pè pé kí ni ìkígbe owó èmi ò ní pàǹdà tèmi ní lọ́wọ́ ni mo ní kó tẹ̀ wá bàálẹ̀ tí òbò náà sáà ṣe wá dẹnu tó káfí ojú fẹ́tọ̀ gbogbo èèyàn. Ẹ̀rọ kílẹ̀ yìí náà wá rí sí ọ̀rọ̀ aládìẹ yìí. Ṣe rí ní ìjọ Thursday èèyàn tó jẹ́ bàbá ọkọ mi wọ́n ní ìdájí àwọn gbọ́ adìẹ kan tó ń sọ Ọlọ́run dákun ṣùgbọ́n àwọn ò fi ojú rí adìẹ náà bàbá ṣe wọ́n ń sọ̀rọ̀ yẹn fáwọn àtàjọ jòkó èmi ò ká kún so ìgbà tó wá di lónìí tèmi wá táwọn mọ̀mọ́ ṣáà ń pè pé kí mọ̀ bọ̀ kí wá gbọ́ nǹkan tí ó mọ̀ ṣẹlẹ̀ báyìí nǹkan tí adìẹ mọ̀ wí ni adìẹ sọ pé Ọlọ́run dákun mo ládìẹ ọ̀dà ìgbà tí rí àbẹ̀rẹ̀ sí kámẹ́rà adìẹ yẹn sọ Ọlọ́run dákun mo wá ní ẹjọ́ ta rí Ọlọ́run ta ló ní adìẹ yìí wọ́n ní woman kan tó wà ní ẹgbẹ́ ọ̀dọ̀ wa ni and she is a Christian àwọn ni wọ́n ní adìẹ so àwọn náà wá sí ọ̀dọ̀ mi láti wá rajà wọ́n wá ní pé wọ́n sọ pé ajá wọn sọ pé Ọlọ́run dákun mo ní ẹ̀yin náà mọ lísì ẹ̀ mọ gbọ́ o kódà àwọn gan wà bíbí ìtàn lè testify sọ̀rọ̀ ẹ̀ so báwọn náà ṣe wá gbọ́ dádì ẹ̀ náà tún sọ pé Ọlọ́run dákun lójú wọn ní ìtajì ẹ̀ wọ́n wí yìí o ó ní mí ní ó ń give message ni so òtítọ́ ni ó la ìdí nílẹ̀ dẹ̀ tún gbọ́n sí dádì ẹ̀ náà tún sọ ẹ̀ Ọlọ́run dákun ní ké fún wa látà tójò ti rọ̀ ní sí sọ Ọlọ́run dákun. Súnmọ́ bẹ́ẹ̀ kádàrá pé a rí fídíò yìí wò adìẹ tí ń ṣe Ọlọ́run dákun òun náà ni adìẹ funfun yìí. Ẹja gbọ́dọ̀ tóbi jama. Ìyá aládìẹ ẹ̀yin lẹ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tá a lọ. Ó wà nílé àwọn wa sọ fún mi pé mọ́ èmi adìẹ mà ti ń kígbe Ọlọ́run dákun èmi wá lé wọn kúrò pé ẹlẹ́pẹ́ kúrò bá ní adìẹ ó ṣe máa kígbe wípé Ọlọ́run dákun èmi ò gbà wọ́n gbọ́ bẹ́ẹ̀mi ṣáà ní kí wá ra nǹkan tí màá sè ni ẹnìyẹn wọ́n sọ pé ṣé mi ò rà adìẹ wa tí ń sọ pé Ọlọ́run dákun mo wá nítò mo ní bàlàdì ó sì máa sọ pé Ọlọ́run dákun àti bí mo ṣe bẹ́ẹ̀mi náà ṣe wá dúró bí mo ṣe wá gbọ́ tó wí bẹ̀ bá pàtẹ́mi náà ṣe jábọ̀ nìyẹn pé tò kò sí ibi tọ́lọ́run ti lè Allahu Akbar. Ẹ gbọ́ kí lorúkọ yín ìyá wa. Mọ́mì Blessing Mrs. Solomon. Mrs. Solomon Mọ́mì Blessing alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run Ọba gbogbo ẹ̀ náà ni ẹnikálukú wa náà ti rí yìí ẹ rí àṣẹ Ọlọ́run Ọba nìyẹn Ọlọ́run Ọba ní sọ̀rọ̀ tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run kó wọlé àṣẹ rẹ̀ tí adìẹ yìí ti fi ń sọ wípé Ọlọ́run dákun mọ́ ṣàgbàdo ẹnìkan kan wa ó gba tá à ń rí báyìí tá à ń rí iṣẹ́ Ọlọ́run lára adìẹ tá à ń rí pé Ọlọ́run ní sọ̀rọ̀ lára ẹ̀ Ọlọ́run dákun mọ́ ṣàgbàdo ẹnìkan kan wa ìdùnnú tá a náà retí lọ́dọ̀ Ọlọ́run ká ní adìẹ míì ni bá a ṣe pélé lórí yóò ti sá lọ àti tó bọ́ sọ̀rọ̀ mọ́ eléyìí fi hàn wá pé àmì Ọlọ́run ni Ọlọ́run dákun mọ́ ṣàgbàdo ẹnìkan kan wa gbogbo ẹja ní la ilaha illallah Ọlọ́run àwọlé bàbá Ọlọ́run dákun nílé òkè bàbá ìmọ̀mọ́ òde òkè tí Ọlọ́run ti ẹnu wá ti ń gbẹnu wá ṣàṣẹ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run dákun mọ́ ṣàgbàdo ẹnìkan kan bàbá ìmọ̀mọ́ òde òkè bàbá Ọlọ́run dákun mọ́ gbé wọn ṣubú o Ọlọ́run dákun jẹ́ kó wọ́n máa ga sí i gbogbo àtàwọn àṣàmì fún wọn alámọ̀rí wọn ò ní dàrú. fáfàní ẹni tó rí fídíò yìí tó wò ìwọ náà mọ̀ dájú pé Ọlọ́run Ọba lálágbára òun lọ́ba aláṣẹ ọba pàṣẹ ọba tàṣẹ ọba fàṣẹ wí ọba fàṣẹ sọ̀rọ̀ ọba fàṣẹ gbọ́ Ọlọ́run Ọba fi àṣẹ rẹ̀ yóò fi sínú ayé ẹnì kọ̀ọ̀kan ìdùnnú àtayọ̀ yóò wọnú ẹnì kọ̀ọ̀kan wa náà wala hawla wala quwwata àdúgbò tá a wà yìí
Gàkànbí ní Ridwanullah Mosque so ọlọ́dàkùn mọ́ṣẹ́ àgbàdo àwa ọlọ́lá haúlà aláàkúwátá ilá abilá bàbá ọlọ́dàkùn náà àwọn náà rí fìdí ọlọ́dàkùn mọ́ṣẹ́ àgbàdo àwa sí ọlọ́dà bísímìlá iná àtẹná. La haula bẹ́ẹ̀ni.